mo wo fídíò ìyá yìí ní àná ẹ̀rí dẹ̀ pa mí màá mi bó ti sọ pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà lórí social media mi ní máa bú yín mo kàn mọ́ máa gbà yín mọ̀ràn ni lórí ọ̀rọ̀ Suebebe àti ológun dúdú ìyá sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n bú àǹtí wọ́n bú ìyálájé courtroom gan wọ́n bú gan wọ́n bú gan wọ́n ní oníbọ̀dé ni pé ọ̀nà máa ti Àgbàlá Gabriel pa àti àáfàá tó máa ń wé láwàní yẹn wọ́n ní àwọn méjèèjì yẹn wọ́n ní wọ́n ti gbowó lọ́wọ́ Àgbàlá Gabriel ni tó jẹ́ ká máa ṣe bọ́n ṣe ń ṣe yẹn nígbà kan wò kan wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kan bíi méjì mẹ́ta kan nìyá ìwà aṣọ tí wọ́n máa fèsì sí wọ́n sọ̀rọ̀ nípa fídíò táwọn ọmọ Suebebe ṣe nínú ilé bàbá wọn tó wọ́n record pé inú ilé bàbá wọn làwọn wà yìí o Àgbàlá Gabriel ti yọ̀ǹda lé fáwọn láti gbàgbé bàbá wọn ti kú wọ́n dẹ̀ fi kí yẹn wà àti kí ilé yẹn ìyá yìí wá sọ wípé ìyálájé ló rán wọn pé láti fi pé propaganda ni ìyálájé fi ṣe ìwọ́n lọ́rọ̀ propaganda ń bẹ̀ mà gbogbo ẹni tẹ́ wo fídíò yẹn ẹ jọ kí ni propaganda ẹni kí ni kan sáúsá ẹni kó dàtọ̀ wẹ́sílẹ̀ ó dàtọ̀ wẹ́sílẹ̀ kí ló kú gbẹ̀fẹ́ kó ṣe ẹni Àgbàlá Gabriel ló gbé ilé sílẹ̀ fún àwọn ọmọ Suebebe àwọn ọmọ Suebebe lọ sí ilé yẹn wọ́n rìkọ́dù fídíò tí gbogbo ọmọ Nàìjíríà rí wọ́n fi dọ́kúmẹ́ntì ilé yẹn hàn wá wọ́n fi kí ilé yẹn hàn wá ẹ̀yin tí wọ́n jáde ẹni propaganda ni wọ́n fi ṣe propaganda in what sense or in what manner that is number one tó yé mi nù nǹkan tí a yìí sọ ẹjọ propaganda bí báwo torí ká láwọn ọmọ yẹn ò tún lọ sìn ẹ tún máa sọ pé lóòótọ́ l'Àgbàlá Gabriel ò gbélé sílẹ̀ wọ́n ṣe fídíò fún gbogbo wa tá a dẹ̀ rí ẹ tún sọ pé propaganda ni nígbà tó dẹ̀ ní ìgbà ẹ̀yìn ìyá tó tó wá bí lọ́mọ ni àgbàlagbà ni yín kó yẹ kẹ́kẹ́ máa wá sórí social media kẹ́kẹ́ máa sọ̀rọ̀ just anyhow torí ẹni tó bá ní ìyàwó lè máa fi ìyàwó ní ìyàwó lẹ̀ reason náà pé mi tó ọ̀rọ̀ bá ti kọ̀rọ̀ mi àti ìyá èmi ò kí sẹ́ni tó ẹmu pé kánírù Yahya Gambari ní báyìí ó máa tún fún yín tán ó tún máa ṣépò ó máa parí bọ̀tì I will never do that èmi ò like ẹ̀ so ni mo sọ pé ẹ̀yin màmá tẹ́ ẹ̀ bá ti fẹ́ káwọn èèyàn máa bú yàn kéékèèké tó pé wọ́n à lè sọ̀rọ̀ sí ọmọ yín wọ́n ọmọ yín ò lè dúbà yìí kán wojú ọmọ yín táwọn àti fẹ́ kọ́ máa wo yín lórí social media ẹ máa question ara yín pẹ̀lú àwọn tẹ́ bá ń sọ don't just be coming on social media and be talking nonsense I'm begging you ma yeah so irú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yín sìn propaganda bí báwo ẹ̀yin náà lè jáde tẹ́ ní Àgbàlá Gabriel ó gbẹ́sẹ̀ nílé Suebebe àwọn ọmọ ẹ̀ tún lọ wọ́n lọ ṣe fídíò ẹ̀ tún sì sọ pé propaganda ni that is point number one tí mo fẹ́ correct ní fún màmá mi ní bú yín o fẹ́ràn àṣẹlẹ́rì èmi ò kí wo ojú àgbàlagbà èmi ò kí fi àgbà wọlé ẹ̀ tèmi lóòótọ́ àgbà lè ṣe àṣìṣe but we have just to correct them not to be abusing them that is number one. Number two màámi tún sọ wípé sáwọ́ rí pé ọwọ́ ìyá wà lára àwọn ọmọ Suebebe ni sáwọ́ rí pé wọn kàwé ni wọn tó kí la rò pé kí la expect wọn ṣe tẹ́lẹ̀ ẹjọ́ kí ni gbogbo ìyẹn mí so ó yẹ kí wọ́n parọ́ má Àgbàlá Gabriel ni àbí ká lè mọ̀ pé wọ́n kàwé ọ̀ ká lè mọ̀ pé kò sọ́wọ́ ìyá lára wọn kò yẹ kí wọ́n ṣòótọ́ I still don't get it kí lè fẹ́ gangan that is just my question kí lè fẹ́ gangan ẹ̀wọ̀n àkàwé ṣáàdì pọ́wọ́ ìyá wà lára wọn ni kí ni ìyẹn tún ní ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ó ń dùn mí pé mi kì í fẹ́ sọ̀rọ̀ ságbàlagbà bọ́ àwọn ọ̀rọ̀ káàdùn ẹ̀kọ́ ẹ̀kọ́ máa já lẹ́nu ẹ̀yìn màmá ẹ̀ on social media tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀mọ̀ kẹ́tẹ́ fẹ́ sọ lórí social media ẹ jókòó kẹ́ wá nǹkan mi ṣe kí ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kẹ́ máa dá sí. ìkẹta tí wọ́n tún wá blame ìyálájé sí ni pé ìyálájé pé ó pe ọgọ́ bàbá ológun dúdú ṣùgbọ́n ó dùn àwọn pé ìyálájé gbé bàbá sí life kò jẹ́ sọ́n bàbá tẹ́lẹ̀ pé ó máa gbé wọn sí life ṣé ń gbà tí bàbá release record ṣé kìí ṣe gbogbo ayé ló gbọ́ ni tán pariwo Àgbàlá Gabriel so èwo ni ká wá máa pè lẹ́yìn èwo ni ká ní èmi kan bá gbọ́ pé ìyálájé pè lẹ́yìn kò gbé wọn sí life èmi kan máa blame ìyálájé pé alábọ̀dé ni so gbangba wálíà ni bàbá ti pariwo Àgbàlá Gabriel wọn pe Àgbàlá Gabriel lẹ́yìn àbí ẹ gbọ́ pé bàbá pé Àgbàlá Gabriel lẹ́yìn lórí fóònù pé kí wọ́n jọ sọ̀rọ̀ no wọ́n wọ studio wọ́n ṣe rẹ́kọ̀ wọ́n jẹ́ release ẹ̀ síta everybody dẹ̀ gbọ́ so kẹwàá máa blame ìyálájé pé ó pe bàbá ológun dúdú kò dẹ̀ sọ fún wọn pé òun wà ní live pé ká ní bàbá yẹn ò wá jẹ́ èèyàn tó sẹ́nu pé ń kọ́ bí bàbá ṣe implicate bàbá yẹn ni so kí ni ìtumọ̀ yẹn
ó lè ga o ṣé ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àwọn tó jẹ́ kí mo gbé picture màmá yìí síta nìyẹn o mi dẹ̀ fẹ́ mi ò dẹ̀ kí búyàn mo kàn reanalyze àwọn nǹkan tó wá sọ ni then another point wọ́n make ni pé Agbala Gabriel yẹn ó ṣe àwọn àṣìṣe kan ó ṣe àwọn mistakes kan torí ológun dúdú gan ti pé ó ti bá sọ̀rọ̀ nígbà kan gbà tó mú ìdí ìṣẹ̀lẹ̀ wípé àwọn tó ń gbé wá yẹn kò í ṣe ilé lóye kó máa kọ́ fún wọn kò í ṣe ilé lóye kó máa kọ́ fún wọn owó tó bá ti gbà ó yẹ kó máa kó fún wọn ni àti pé irú àwọn tó wà ní church yẹn ó yẹ kó lè empower wọn at least 2 million 2m ẹnì kọ̀ọ̀kan bí àyè sísọ ni ọ 2m ẹnì kọ̀ọ̀kan wọ́n sọ yẹn then ṣe bí family house ló ti lọ gbé Suebebe ṣé Suebebe sọ pé ìyá ń jẹun ni ṣé ìyá ń jẹ ni ó gbé Suebebe kúrò ní family house wọn ó wá kọ́lé fún síbàdàn ṣé ó yẹ kó gbé kúrò bẹ́ẹ̀ ìdí ẹ̀ tí àwọn family Suebebe ò fi bèrè Suebebe nìyẹn Agbala Gabriel dẹ́n kò yẹ kó máa fún anybody ní ilẹ̀ kò yẹ kó máa kọ́lé fún anybody náà ìjẹ́ kí wọ́n ṣàlàyé mọ́ pé ìtẹ́ ń wò mí náà ti máa sọ pé ìyá ìṣe mistake pẹ̀lú àwọn nǹkan tí wọ́n sọ ẹ má bínú ma mi ì fẹ́ bọ́ àgbàlagbà mo gbogbo ẹ máa sọ pé kò yẹ kí màmá sọ̀rọ̀ yẹn ẹ má bínú mi ì fẹ́ bọ́ àgbàlagbà ní tèmi ó ní wípé number one ẹni bàbá ológun dúdú sọ wípé kò yẹ kí ó máa kọ́lé fún àwọn tó máa ń gbé wá láàrin mi àti Agbala Gabriel ló máa ń decide pé mo fẹ́ kọ́lé fún yín o ó máa ń béèrè pé kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe fún yín kò ṣàkọlé fún márùn ní tíátà tó padà ń ta ẹran yìí kò ṣàkọlé fún ó kówó ẹ̀ fún ni ó máa ń béèrè ní kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe fún yín nkẹtẹ bá dẹ̀ ti sọ yẹn ló máa sọ fáwọn ọmọ Nàìjíríà kò náà kò fẹ́ pé kó bá jẹ lára mi ló ṣe sọ̀rọ̀ sí mi lẹ́nu nǹkan tẹ́ bá ti fẹ́ ní báyìí bá sọ pé company lẹ fẹ́ nǹkan tó máa sọ náà lórí láìfẹ́ ni pé kíní kan adé address àwọn èèyàn mo dẹ̀ gbàgbé slogan ẹ̀ yẹn adé ní ẹni nǹkan báyìí ló fẹ́ ṣe ẹ jẹ́ ká ràn lọ́wọ́ so ẹ̀ tí wọ́n ń blame ẹ̀ ká ní àwọn èèyàn bá ní ilé làwọn nídìí tó ń sọ pé rárá shop ní kẹ́ni tàbí nǹkan kan ẹ tún máa padà blame ẹ̀ pé kó lè jẹ lára wọn ló ṣe ń yàn lé wọn lọ́wọ́ kí la fẹ́ kí máa yìí ṣe gan-an kí la fẹ́ kó ṣe dẹ́n sọ pé ó yẹ kó máa empower àwọn tó wà ní church ẹ̀ pé ó kéré tán 2m ẹjọ́ àwọn olóṣèlú wa tá a dìbò yàn tí wọ́n ń gbowó constituency allowances tí wọ́n ń fún wọn ní tí wọ́n ń gba owó tó yẹ kó fi tún àwùjọ wa ṣe mélòó nù wọn la bùṣọ mélòó nù wọn ní individual wa ti benefit 2m yẹn lára wọn rí ẹ̀wọ̀n tí Agbala Gabriel ní company kan tó gbé kalẹ̀ ni tó ìwà sọ pé ó yẹ kó empower àwọn ará church yẹn ní 2m each sójú owó táwọn èèyàn ń dá fún yẹn lọ ni lórí mi mọ̀lẹ́sítà kì í fi ronú ìjìnlẹ̀ ká tó sọ̀rọ̀ babológun tó wá tí àwọn sọ yìí èèyàn mélòó ló tara bàbá dìde èèyàn mélòó ló tara bàbá ló nínú ìlàrẹ tí bàbá wà ìlàrẹ tí wọ́n bí wọn sí ọmọ ìlàrẹ mélòó ló tara bàbá dìde kábàtì sọ pé àwọn ọmọ Ifẹ̀ kábàtì sọ pé àwọn Ọ̀ṣun state èèyàn mélòó bàbá ti fún ní 2m kí bàbá dárúkọ èèyàn 20 tí wọ́n fún ní 2m yẹn bàbá tó wà advice Agbala Gabriel yẹn olóṣèlú mélòó ló lè bóòsì pé ní òun fún èèyàn 50 ní 2m tí wọ́n sọ pé ó yẹ kó èèyàn empower àwọn ará church ní 2m fídíò yẹn èyí tí wọ́n fẹ́ wo fídíò yẹn ó wà lórí page mi Adéọmọdé backup ẹ lọ wo fídíò yẹn bẹ̀ fídíò màmá yẹn bẹ̀ kí ló dé tá à ń ṣe bí eléyìí ó gbé kúrò nínú family house ẹ pípẹ́ làwọn family ò ṣe wá bàbá ẹ̀ sọ wípé torí wà tó ń wù sáwọn family ni wọ́n ṣe wá kì í ṣe pé torí pé Agbala Gabriel gbé kúrò nínú family house ẹ jọ ẹ má sọ máyìn lẹ́nu ẹ fi sílẹ̀ mo ti sọ fún yín kò lè rí lẹ̀ ẹ kàn sí lásán ni Adéọmọdé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé TV ire ó dàbọ̀.